agbára ní ibikíbi. Màá máa sọ, màá ní Ọlọ́run nìkan lọ́ba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. A wà ní ìlú Owódé lọ́dọ̀ Agbaletu. Wọ́n ní Agbaletu ọmọdé ni a wò. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí dáadáa. Ẹ jẹ́ ká wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣe bẹ́ẹ̀ ń rí idán tuntun tó fẹ́ ṣẹlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa màjíìkì, èyí tó ń gbé màjíìkì wọ̀, Agbaletu ọkàn ni. Ẹ jẹ́ ká wo fídíò yìí dáadáa. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká fi wò ó. Ìgbà náà láti mọ nǹkan tá ń pè ní agbára tewétegbò. Ó yá, ẹ jẹ́ ká wò. Ó tún fẹ́ pidán tuntun ní ti ọdún ayẹyẹ tí wọ́n ṣe ti ogún ọdún ní Agbaletu ní ogún ọdún eléyìí tí wọ́n ti ń ṣe ọdún Ifá àti ọdún kẹwàá tí wọ́n ti ń pidán yìí. Ẹ wá orí idán tí wọ́n tún fẹ́ pa. Gbogbo wa táwọn wo fídíò yìí máa fẹ́ kẹ́ wo fídíò yìí dáadáa. Ẹ wo ohun tó wà nínú báàfù yẹn. Ibi tí èmi ARANBARA tí mo dé tí mo rí ni. Kódà ẹ̀rí wà lóríṣiríṣi tẹ́ bá lè farabalẹ̀ wo fídíò yìí, nítorí àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí mo padà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí interview ní àwọn tó jẹ́ pé wọ́n ti lè jẹ́rìí sí màjíìkì dáadáa. Ẹ wá farabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa o. Ẹ wò ewé ló wà nínú báàfù yìí. Kódà ẹni tí wọ́n gba aṣọ yìí lọ́rùn rẹ̀ kò mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe. Ẹ̀rí ìyẹ̀pẹ̀ tí wọ́n bù yìí, ẹni tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ dáadáa tí òun kò mọ̀ rárá pẹ̀lú ìwádìí tá a ṣe, òun lẹ́ni tó bù ìyẹ̀pẹ̀. Kí wá ní nǹkan tí Agbaletu tí wọ́n fẹ́ pa ní dán báyìí? Ẹ jẹ́ ká máa wò ó. Ẹ jẹ́ ká wo fídíò yìí dáadáa. Tẹ́ ẹ bá wò, ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé nǹkan tá à ń pè ní àṣírí Yorùbá ó ṣì wà. Agbaletu ní ìlú Owódé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀yin tèmi tí ẹ̀ ń wo fídíò yìí, ẹ ṣé púpọ̀. Ṣé rí ẹ̀rí tí mo máa mú wá fún ìwádìí àwọn tí wọ́n lè jẹ́rìí sí
Idan yìí interview wà, wọ́n sọ̀rọ̀. Ẹ máa padà wo àwọn tó sọ̀rọ̀, àwọn bí wọ́n ṣe jẹ́, ní eléyìí tí ó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ nípa idán yìí, bí wọ́n ṣe ti ń pa àti àwọn oríṣiríṣi style tí Agbaletu ti pa nídán. Ẹ ti jẹ́ ká wo fídíò síwájú sí i. Wọ́n ti ṣojú ẹ báyìí. Ṣé ti rí pé kì í ṣe gbogbo owó yẹn ni ó di owó? Ìwádìí tún jẹ́ kó wà lórí ẹ̀ wípé nítorí àwọn èrò ti pọ̀ jù lọ́dún yìí, èrò ti pọ̀ jù, ara wọn ò balẹ̀, wọ́n ṣàfẹ́rí, wọ́n fẹ́ rí. Ìdí nìyí, nítorí wọ́n jẹ́ kó yé wa pẹ̀lú ìwádìí pé ní ọdún tó kọjá gbogbo ewé tí wọ́n já tó fẹ́ kún báfù ló di owó bẹ́ẹ̀lì. Eléyìí jẹ́ ìyàlẹ́nu, nítorí màjíìkì irú eléyìí ó tún yàtọ̀. Ẹ wá jẹ́ ká tó wo fídíò síwájú sí dáadáa. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí wọ́n ṣe máa bu owó yẹn, ohun tí wọ́n kọ́kọ́ fi owó yẹn ṣe níbẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo. Ẹ rí pé èrò pọ̀ dáadáa, ẹ wo àwọn èrò. Ẹ rí pé bàbá yìí gan ń gbìyànjú àti jẹ́ kó sún mẹ́yìn, ṣùgbọ́n irọ́ ni. Ẹ wo èrò. Ẹ wo, ẹ jẹ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká wo dáadáa. Ṣé tún rí? Ẹ rí pé ṣe ni wọ́n ń fọwọ́ rò owó yìí, wọ́n fọwọ́ rò. Wọ́n ti ń yọ síra, ẹ ti rí. Kì í ṣe gbogbo ewé yẹn ló di owó. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ ká tó wo fídíò yìí dáadáa. Ẹ jẹ́ ká wo. Ó yá, ẹ jẹ́ ká wo. Ẹ̀yin tí ARANBARA tí ẹ̀ ń wo fídíò yìí, ṣe ti rí wípé ayé kan tó kù síbì kan. Ẹ wá jẹ́ ká kọ́kọ́ gbọ́ ẹ̀rí láti ẹnu ẹni tí ó jẹ́ olórí Agbaletu, tí ó jẹ́ ìyàwó wọn. Kí ni nǹkan tí wọ́n fẹ́ sọ nípa idán yìí? Ẹ jẹ́ ká gbọ́. Ó yá, ẹ gbọ́. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé tó ń wé àti ọtí àwa ṣe ní lọ́jọ́ tó ní. Èmi ní olórí gbogbo ara Agbaletu láti òkè. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí àwa ṣe nílé? Àwa ṣe ọdún bá Agbaletu láti òkè àbí ọdún. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí ẹ lè sọ nípa bàbá wa Agbaletu? Àwọn idán tí wọ́n ti pa àti àwọn àṣeyọrí ìwòsàn tí wọ́n ti ṣe fún àwọn èèyàn. Ìwọ́n oríṣiríṣi ló wà lọ́wọ́ bàbá wa Agbaletu. Ara oríṣiríṣi ló wà lọ́wọ́ wa. Wọ́n ti ṣe nínú òkèèrè. Ìbọn ti ṣe ní oríṣiríṣi àgbáyé. Bí kí wọ́n sọ owó, wọ́n sọ owó, oríṣiríṣi. Kí èèyàn ara ìlú ìyá ó sọ pé ó di dáadáa. Èèyàn ní stroke. Ó lè jẹ́ pé wọ́n ti gbé káàkiri. Ó lè jẹ́ pé àdéhùn òkúlé ayọ̀rá padà wá. Àwọn èèyàn bá láti lóyún tó wà ní ìrètí láti lè bá wà ní ìlú. Ẹ ṣe púpọ̀ gbà. Ẹ jọ̀ọ́, ìlú wo ni a wà yìí tí a ti ṣe ọdún Agbaletu? Ilé owó bí Ẹ̀gbáladà tí a fi ń ṣayẹyẹ ọdún Agbaletu. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí ẹ lè sọ nípa ARANBARA TV tí a wá síbí láti wá gbé sí afẹ́fẹ́? Oríṣiríṣi ni kátàrà ṣe fún ìgbàlódé àti bẹ̀rẹ̀ sí ní ṣe láti Wednesday abọ́ Ifá, ọkọ̀ Ifá, ṣètùtù tó bá wá di ní ọ̀la àti wá lọ sí èkó àwọn ṣètùtù sí gbogbo owó ẹ̀dá àwọn àdàbí èkó wá sí oríṣiríṣi ìgbàlódé wà lọ́wọ́ bàbá wa Agbaletu ó jẹ́ pé nǹkan àdáyébá tí wọ́n bá nílò bàbá wọn tí wọ́n lè sí ní lárugẹ ṣe bá gbé ní lóko ó ti bí èsì lóko lagos tó bàbá wa náà ní oríṣiríṣi tó bá pé a máa ń kìnnà tó gbogbo wọn bá sì jáde gbogbo òkú wá sí jáde àwọn ìyàwó a máa bọ́ síta a máa kù wọ́n ó jẹ́ pé a máa kì wọ́n dáadáa orí ìyẹn bọ́
tí ó yọgbọ́ ìgbà ní ìjọba ló ń gbà ìyàwó sí ìjọba fún wa lórí àwọn olùkọ́ kàṣẹ́ ìlú ọ̀rẹ́ rẹ̀ ọkà gbó tán ẹlẹ́kùn ló gbọ́dọ̀ yá bẹ́ẹ̀ làgbàdo gbọ́dọ̀ sọ́ọ̀nù tó bá sọ̀nù tán yóò dìjà yóò dápọ̀ yóò gbòwògbò àwọn lójú pélé lójú pópó àwọn lòkò gbòòrò àwọn ajínigbé tábà òòlù àwọn ajínigbé owó òkú tọ́tọ́tọ́ àwọn fúlàjì òwò àwọn làbí wọn kọ́ pépé wọn náà wà lára ń bẹ̀ wọ́n ẹ máa ń bẹ̀ wọ́n wọ́n máa ń nà wà lára ojú àwọn náà ló kù adáko máa ń wo àwọn làwọn kò máa fún mi àwọn ló máa lọ́jà ló máa lọ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ bí ọmọ oníṣẹ́ ńlá tí wọ́n dẹ̀ ní jí tí wọ́n dẹ̀ ní rà so oríṣiríṣi lórí bí wọn ó bẹ̀ gbogbo rẹpẹtẹ ó bẹ̀ gbẹ̀ ní ọdún gbígbà máa ń ṣe ọdún yìí ó bẹ̀ gbogbo àgbáyé ló máa ń wá wọn kọ́ máa dé láti lóyún wọn kọ́ máa dé láti kálá ó wà gbáyé sábà ní àìsàn máa ń ṣe lálẹ́ yìí gbogbo ẹ̀ṣin báyìí ó bá bẹ̀ láti gbọ́ngàn òun la ẹ̀ṣẹ̀ máa ṣe ayẹyẹ tí a máa ṣe ọdún. ẹ̀yin tí ARANBARA ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí ṣe ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ìyàwó wọn ìyẹn olórí àkọ́kọ́ ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ láti ẹnu olórí ìkejì tó tẹ̀lé wọn ẹ jẹ́ ká gbọ́rọ̀ àwọn. lórí gbogbo à ń ṣe ayẹyẹ ọdún ẹ̀kọ́ Agbaletu 20 years anniversary tí a ti ń ṣe ọdún yìí lókè gbogbo lọ́dọ̀ máa wá lórí gbogbo ní ló mọ àǹfààní tí wọ́n máa ń jẹ nínú ọdún yìí wọ́n fi ń ṣàǹfààní kékeré sórí ìlú everybody òṣèlú ìpàdé a lè ṣe ká má wà pẹ́sẹ̀ tí wọ́n. ẹ ṣe púpọ̀ ẹ jọ kí ni àwọn nǹkan tí ẹ ti wá lè sọ dáadáa nípa àwọn ibi tí wọ́n ti pa bí idán bí àwọn kọ̀ọ̀kan tẹ̀ ti fi bí. ó sì kọ́ sí ìwé lè sọ nípa lórí fún ọkọ mi ní Agbaletu lọ́jọ́ ajé olówó orí mi ó máa sọ pé ọkùnrin tó wà kẹrin ó wà lọ́ọ̀lù ó wà lára wọn òbí pé kí àgùntàn tó sábàrà àṣà kámẹ́ tí wàá sẹ́ni tó sún wọn gbọ́gbọ́ ó máa sọ pé ọkùnrin gbogbo ní Abíọ́dún Adéoyè pé ó ń ṣe fún ó ń ṣe fún ara òde sẹ́ni tó sún fún wọn sọ̀rọ̀ ìdílé ìfẹ́rin dáàbò ó máa sọ wípé èèyàn gidi èèyàn àtàtọ́kùnrin kí ẹbí ìtọ́rọ̀ ó lè yọ ọkọ mi ní kí wọ́n ń ṣe fún Abíọ́dún Adéoyè gbogbo lẹ́nu náà òbí tẹ́bí ìjẹyàn òde títí bí èkó ta lè ó lè máa nífẹ̀ẹ́ èèyàn gẹ́gẹ́ bí ó ṣe nípa rẹ̀ kò fẹ́ lọ́sì rárá òde tí kò fẹ́ kí yàn parọ́ kò fẹ́ yàn jẹ́ ó sì fẹ́ kí yàn wà straight forward Abíọ́dún Adéoyè gbogbo ni kò fi ṣe dábàá ó bá sọ pé ìpàdé mi níbi ìgbà ní aago mẹ́jọ ẹ̀rẹ̀ bá dẹ̀ ní aago mẹ́sàn-án àti pé wọ́n máa dúró ní aago méjìlá tó jẹ́ ló máa tó ṣẹlẹ̀ ìjọba tó bá sọ pé kẹ́kẹ́ oúnjẹ kẹ̀kẹ́ rẹ̀ máa bá dé èèyàn onílé ọkọ̀ ìdílé. ẹ ṣe púpọ̀ ẹ jọ ibo ní àwà yìí tí a ti ṣẹgbẹ́ yìí. owó tó ń wọ́n tóbi báyìí doctors ní kílò owó tóbi báyìí nílé Agbaletu ṣòkòtò làwọn. ẹ ṣe púpọ̀ ẹ jọ kí nìkan tí ẹ lè sọ nípa ARANBARA tí a wá síbí láti wá gbé ètò yìí sí orí afẹ́fẹ́ ARANBARA TV gbogbo. wọ́n nǹkan tí mo sọ pé wọ́n ń ṣe ẹ kí fún ọ ṣe kò sí irú ìgbésí ẹni ṣé ó máa gbé sáyé kò sí ẹni tuntun bí ó ṣe lè bẹ́ẹ̀ bó ṣe lè pọ̀ jù wọ́n máa fi fẹ́ẹ̀kẹ́ ìgbọ́n máa láìpẹ́ pẹ́pẹ́ ìgbẹ́ máa wà fẹ́ẹ̀sì ẹ̀rí náà bá ṣiṣẹ́ pọ̀. ẹ ṣe púpọ̀ ẹ bá dárúkọ ilé ẹ̀kọ́ sí àti ipò yín lọ́dọ̀ bàbá Agbaletu. orúkọ mi ni olórí Abdulraz Abíọ́dún Adéoyè àwọn kejì ní ọjọ́ ní ọjọ́ bọ̀. ẹ ṣe púpọ̀ ẹ ṣe ẹ lè sọ nípa báwa ṣe fi lónìí wọ́n tí a wá ṣe fi lónìí lójú ọ̀rọ̀ lórí ọdún Ifá Agbaletu tí wọ́n pé 20 years lónìí tí wọ́n tún ṣe ọdún eégún wọn pé 10 years ẹsẹ̀ táwọn pé 20 years lónìí. ẹ ṣe púpọ̀ ẹ jọ kí nìkan tí ẹ lè sọ nípa ohun tí bàbá Agbaletu tí wọ́n ti ṣe lójú ibi ìfẹ́ tí ẹ lè fi gbà pé àwọn ọmọ ní Agbaletu. ẹni ìkọ́tẹ́mi lè gbọ́dọ̀ Agbaletu tó máa ń jẹ́ káyé fífò mi torí tábà fún kéré ọdún tó kọjá mo wà á lù tó lè jẹ́ bí káyé fífò mi tó jẹ́ bí káyé fífò mi láti ọ̀sùn tó wá mi. ìlà tí mo dé sórí ìlà mi gbọ́ngàn wọ́n fi ṣe ìpọ̀ ẹ lójú mi tí mo dẹ̀ pọ̀ dáadáa tí wọ́n dẹ̀ gbé owó sínú fìlà mi tí mo dẹ̀ wà sọ́pẹ́ lọ́dún tó lówó yẹn tí mo mú wọlé. ó ti wájú àwọn ẹni lọ́dún yìí tí wọ́n kó owó lẹ̀ lójú gbogbo àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan yẹn lójú gbogbo owó rẹpẹtẹ dẹ̀ lójú bí owó inú owó yẹn gan
tó ń gbà bẹ́ẹ̀ ẹ bá wò dáadáa ní kó ẹ̀ kan inú owó tí wọ́n di owó ìrèlè ìwọ̀n lẹ́kọ́ dání ẹ ṣe púpọ̀ sọ bá wa dárúkọ ilé ẹ̀kọ́ sí àti bí ẹ ṣe jẹ́ sí àbáwá Agbaletu. Orúkọ tèmi ni àkú tí gbogbo àwọn èrò sì yóò gbé ọ̀pẹ̀lẹ̀lẹ̀kọ̀ orúkọ ìgbẹ́ kan pé ìgbà ìgbà Agbaletu èyí tó sínú ọ̀dọ́ lè fẹ́ ṣe máa ń wá ọ̀dẹ̀ máa ń fún mi dáadáa mo máa ń wá ọdún ọdún ẹ̀mí yìí dáadáa máa ń gbọ́dọ̀ gbá wọ́n máa ń tọ́jú ẹ ṣe púpọ̀ sà ẹ jọ kí nìkan tí ẹ lè sọ nípa àràǹbarà tá a wá nílé mi láti wá gbé ìdáfẹ́fẹ́ ARANBARA TV orí ìṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ó ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ tí bá wà tó máa ń wá tó wá ṣe program tó lè máa ń gbádùn program ìlọsíwájú a máa dé bá ARANBARA tó ń gbàgbọ́. ó yẹ ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àràbà Agbaletu tí owó dé ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọmọ náà fẹ́ sọ nípa idán yìí. ọdún Agbaletu 10 years ló ṣe bẹ́ẹ̀ àwọn ṣe rẹ̀ bí gbàgbére ṣe nǹkan tí wọ́n bá ṣe bí mọ́tò láyé lọ́gbọ́n ọlọ́run bá ọ̀sẹ̀ máa ṣe bí ọ̀dọ̀ ìgbó ọgbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ máa kọ̀ láyé wáyé orúkọ tẹ̀lé ní ìgbà fún ọ̀tọ́ọ̀ṣì ó pé Agbaletu àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tí mákìlẹ̀ gbọ́dọ̀ ní dárí pé wọ́n bá ọ̀sẹ̀ bí ìlú ó pé ọdún ayọ̀ ẹgbẹ́ ìfọwọ́tà ìrìn àṣẹ ìgbà tó bá ṣe àwọn ọmọ ilé ìwé àwọn ní ìléwé lẹ́gbà ọba gbogbo ilé ogun segment ọba sí Agbaletu kọ́kọ́. ọdún Agbaletu èmi ṣe bọ̀ sí 10 years tí ó lẹ̀ ọdún ìfọ́ owó ní ìṣẹ́jú 45 owó ní ìṣẹ́jú 4 bọ̀ sí 14 years tí ó lẹ̀ yìí ọjọ́ bí wọ́n ṣe àṣẹ ọdún mẹ́kọ̀ọ́ aṣọ àṣẹ ọdún òun àṣẹ bí wà ilẹ̀ ń túbà ó tú ara ó tú ṣe ẹ̀kọ́ ọba onítọ́jú síbẹ̀. ẹgbẹ́ pẹ̀lú ẹ̀kọ́ kí ni kò sí èdè sọ nípa bàbá wa Agbaletu wà àṣeyọrí àtọ̀wọ̀n ìjọ òkú ẹ̀yìn náà dìbò jù. ok máa ní kí n tẹ̀sí sọ èyí àbọ̀ oríṣiríṣi nǹkan àti ní oríṣiríṣi ọ̀nà àti ní ìdẹ́kùn gbọ́ wa owó sọ owó tí wọ́n ń báyìí àwọn agbára ṣe àgbà wọn lẹ́yìn àwọn kò ṣàwà ká ní àwọn agbára ṣe oríṣiríṣi ìjọba fi ṣe Agbaletu ọgbọ́dọ́ mọ orí Agbaletu owó wọ́n sì bí ẹnìkúndé fún Agbaletu nígbà ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ́gà ìwájú ọ̀gá lórúkọ ní ọ̀rọ̀ sí bí ọ̀tá ìdọ̀kọ̀dárí ó fi wúwo ọdún àti tó ń bọ̀ ọmọ ọdún pẹ́. ẹjọ́ kí ni wọ́n ti lè sọ nípa àwọn ARANBARA ní ibi tí àwọn ti dúró ìgbàlódé lórí àgbẹ̀. láti tó fẹ́ràn ọ̀gá ARANBARA kìkì ló ṣe èmi tó náà ló ṣe èmi gbàlù ètò àtẹ́yìn ètò àtẹ́fẹ́ fún ọmọ ọmọ ẹni lọ́lẹ̀ lágbọ́ ọlọ́run nílẹ̀ Nàìjíríà ìgbélẹ́sẹ̀ ní ọwọ́ ọmọ gbogbo àmọ̀ sí owó onílẹ̀-èdè bíbí. ẹjọ́ bàtà ẹjọ́ ìṣọ́ adágún ẹ̀kọ́ sí àdúgbò tó fẹ́ sí Agbaletu. orúkọ tèmi ní ìgbà fún ọ̀tọ́ọ̀ṣì ó ṣe Agbaletu. ẹ̀yin tèmi tí ẹ̀ ń wo fídíò yìí mo lérò pé gbogbo wa náà là ń fi tí kọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa idán yìí la fi máa sọ wípé Ọlọ́run nìkan lọ́ba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Ẹ wo inú iṣẹ́ àrà èyí tí Agbaletu èyí tí wọ́n ń fi idán pa. Ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn síwájú sí i fún ẹ̀rí. Ó yá. Ilé sọ nípa àwọn iṣẹ́ wọn tẹ̀ ti rí fi idán tí wọ́n ti parí lójú yìí. Iṣẹ́ wọn tí mo ti rí ó pọ̀ jàmbá bí kí wọ́n pinnu owó lóríṣiríṣiríṣi wọ́n pe aago ẹ̀dáyà òyà ọ̀wòsàn. Orí àgbà ọ̀pọ̀ lọ́la àǹfààní kọ́ wà fún ìbẹ̀rẹ̀ lọ́la tí wọ́n fẹ́ jẹ nípa Agbaletu ọ̀dà mixture ọ̀lẹ́nìbọ̀dì tó máa jẹ lọ́la. Ẹ bá dárúkọ ilé ọ̀pọ̀ àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí Agbaletu sọ́dún ọmọ Agbaletu tí wọ́n ti mọ̀ Agbaletu gbogbogbò. Ẹ bá dárúkọ ibi
tí a wà yìí tí a ti àwọn tí Agbaletu náà tí ó bá Agbaletu òun la wà yìí òpó méjì nínú owó dé ẹyọkan oṣù ní ẹni tó máa ṣe gbà nínú owó dé ó tún wá gbà nìkan tó wà wò ọdún ebi bílẹ̀ wọ́n ṣe àṣàrà wọ́n ṣe. Ẹ bá wa sọ̀rọ̀ lórí àràǹbarà tí a wá bílẹ̀ ní láti wá gbà TV àdúgbò lọ́wọ́ yìí bí ẹ wá ìwáyé wá sí ọgbà Agbaletu tẹ wá yìí náà ẹni wọ́n ṣe mọ ọgbà ìbílẹ̀ wọn bá wá ọgbà ọlọ́wọ́ bá àwọn ìbílẹ̀ wọn bá náà ẹgbẹ́ òní sáàbò ẹ máa rí bá nínú owó ọmọ ìrọ̀ ọkọ̀ọ̀lẹ̀. Ẹ ṣe púpọ̀ àdúgbò ọkọ̀ dúpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ àràǹbarà à ń ṣe ọdún àgbà ọdún ogun Agbaletu ó tó 20 years lórí àti ọdún bá nǹkan oríṣiríṣi mèremère ní Agbaletu máa ń ṣe tó bá gbéyàn dèbí dára ò bá yá tó bá máa tó padà nígbà tàbí tí àdúgbò àti padà sílé. Mo rí Agbaletu láti ọjọ́ tí mo ti mọ̀ ìrọ̀fẹ́ mẹ́tọ́ bá fẹ́ fún délé ẹ̀ yàtẹ̀ ìjáde Agbaletu ṣèdè ọdún pàdé ìdíkùn tó dúró ní ọ̀dì 31st tí ògbó rẹ̀ máa ń lọ mọ́tálá tí ògbó rẹ̀ máa ń lọ ṣọ́ọ̀ṣì ápìlúwọ̀ kílẹ̀ kò sí máa ohun tí Agbaletu bá sọ pé máa ṣẹlẹ̀ ní ọdún rẹ̀ ló máa ṣẹlẹ̀ tí kò ní ṣe tí ó nìyẹ̀ olùsọ́kò nìyẹ̀ ìrìnàjò bá lọ nínú ọ̀dì 31st láti sọ ọdún kú ọ̀la ohun tí Agbaletu bá ló máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Àwọn adúgbò lọ́wọ́ iléeṣẹ́ àràǹbarà tí wọ́n wá sí bí ní ọdún òní ní àgbọ̀ ọdún tí ó pọ̀ tó máa tó 21 years àjọba péjú àjọba pọ́sẹ̀sì ìrànwọ́ kò ní pẹ̀lú ìlúwa. Ẹjọ́ bá wa dárúkọ ilé ẹ̀kọ́ sí agbègbè ṣe jẹ́ sí Agbaletu. Orúkọ tó bí ní sàbúrú tó ọmọ ti sàbúrú owó dé ọmọ Agbaletu alias owó ọmọ mèrèké. Lótìtọ́ àti lódodo òun ni Ọlọ́run fi wá dára yàtọ̀ síra wa. Irú àrà wo ni Ọlọ́run fi ìwọ dá? Irú àrà wo ni òun fi ohun ènìyàn dá? Èyí jẹ́ ohun tí à ń pè ní ọba lára tó wá wọnú iṣẹ́ àrà tá ń pè ní àràǹbarà. Ẹ wá jẹ́ ká tún gbọ́ síwájú. Ìgbà sísọ ọdún ìpé 20 years ìta ti ń ṣe. Àbọ̀wọ̀ mi fún gbogbo ènìyàn ní pé gbogbo tí àwọn bá kọ́ níṣẹ́ láyé pé àwọn èkó síwájú sí ìlú. Lórí pé gbogbo bàbá ṣe ọdún ní Agbaletu ní ìpèsè ní gbogbo ìgbà tá a ń ṣe ọdún. Gbogbo iṣẹ́ bẹ̀rẹ̀ àbá kọ́ láyé yìí ló pọ̀ lójú àmì lórí pé ìmọ̀ lórí pé Agbaletu kò kéré ní ayé rárá tí gbogbo èèyàn mọ̀. Ọdún bá ń ṣe ọdún kò ṣe kékeré rárá. Ẹjọ́ ìlú wo ni a wà yìí tí a ti ṣe ọdún Agbaletu? A wà ní Ọbáfẹ́mi olójú ẹ̀ka níbi Agbaletu ìgbẹ́lá wà láti ṣe ọdún yìí. Ẹ bá dárúkọ ilé ẹ̀kọ́ sí àwọn bí ẹ ṣe jẹ́ sí Agbaletu. Orúkọ mi ní Ismaila Yanni ọmọ Agbaletu. Kí ni kan tẹ̀lé sọ nípa àràǹbarà tí a wá bí lónìí láti wá ṣe sí Agbaletu? Ọmọdé sọ ń gbà àràǹbarà wá bí lónìí ó ti àmọ́ oríṣiríṣi. Owó ń dòwó ìrírí àwọn ó ṣe kú tó mìíràn. Ewé ìdẹ ìdòwó ìbò ti gbà bí mo ti ń gbà náà sẹ́ èyí ṣe ẹ̀ka ìdókù. Ẹlẹ́kọ̀ọ́ tó kí a máa ṣe rè bí mo ti ń gbà lọ́dọ̀ ọdún. Wọ́n ṣe ń gbọ́ owó ẹ̀ ní mo gbà tọ́jú ẹ̀fẹ̀ àbọ̀wọ̀ ìmọ̀ àjọ ó lọ rí o. Ẹni kò ní kó lọ rí o. Pé owó tí wọ́n sọ lówó bí ìtọ́ ẹ̀ kò lọ rí. Kò ní kó lọ rí. Ẹni bá wọ̀ pé òfé tẹ̀sílẹ̀ wọ́n lè wà bí lẹ́bùn ìtọ́ àbáwá bó ṣe ń gbé ìrọ̀. Lọ́dọ̀ àwọn kò lè pẹ̀ ní bí sábà máa lé sí. Ó bá wá lọ́dọ̀ bá gbọ́dọ̀ kó lọ tọ́ sí ìyá àpò. Lọ́dọ̀ tó bá kúrò ní àpèlè kúrò. Ilé ìfowópamọ́. Èso onífẹ̀kì ẹ máa ṣe ẹ máa bá lóbi lóbìnrin ẹ máa délé kó máa dàgbòlù padà. Ilé ìyàtọ̀ ìpọ́jọ́. Títóbi rẹ Ọlọ́run ọba ọ̀gá ògo. Agbaletu wọ́n ní Agbaletu ọmọdé ni àwó. Ẹni tí a bá ń pè ní Agbaletu eléyìí túmọ̀ pé ẹni tí àwọn onílẹ̀ fún ní àṣẹ ọ̀rọ̀ dáadáa ni. Ẹ wo idán tí wọ́n pa yìí. Eléyìí jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè wọn ní ìpínlẹ̀ Ògùn wọ́n gbàgbọ́ ná Agbaletu gẹ́gẹ́ bí ọlọ́wọ́ idán tó yè kooro tí kì í mú àmúlùmálà mọ́ra wọn. Owó yìí kì í padà, bẹ́ẹ̀ sì ni ó máa ń pẹ́. Gbogbo idán tí Agbaletu bá pa òun ló máa ń ní kókó. Ẹ wò ó, ẹ wá jẹ́ kí a subscribe sí ARANBARA TV yìí ní YouTube yìí. Kẹ̀sì share fídíò yìí láti lè jẹ́ kí àwa Yorùbá tí a ti máa gbàgbọ́ nínú tewétegbò wa dáadáa ó sì wà àti agbára Yorùbá. Ẹ wò, ẹ jẹ́ kí
wo fídíò yìí dáadáa. Wọ́n ti kówó yìí sókè, Agbaletu ó di owó yìí mú. Ibo ni wọ́n fẹ́ dà sí? Báwo ló ṣe fẹ́ ṣe? Ó yá ẹ jẹ́ ká wò ó. Àràǹbarà ó ń tẹ̀síwájú. Yeah,